It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yoruba TV. Oya ẹ̀yin àjọ̀nú inú ni ẹ sílẹ̀kùn igi fún mi. Ẹ sọ fún kábíyèsí yín. Ẹni tó bá máa di òṣùpá tó ń bọ̀ wá já lólè láàfin. Káti ẹ̀ wípé aráàlú náà ká àbùkù sáàfin ṣé ìwọ olórí ò yẹ kó gbẹ̀rí mi jẹ́. Inú rẹ̀ mọ̀ bu òórùn sá. Kí n ṣe bú fún wọn. Níwájú Ajọ́ngọ́lọ̀, oògùn alára nìkan ló bá mi lọ fọ́ lójú òsì. Ọmọdé èsì ni ọ̀tí mọ̀dé. Àgbòsí ni ọ̀ní rọ̀rọ̀ pẹ̀lú. Ajá tó bá gbómi yóò dẹ́rán ògùn. Kí láǹfààní pé wọ́n joyè jagunjagun? Bí kò kú sógun ni mo ṣe rán ọ lọ́wọ́. Òpònú afọ́fù tó ń pè tá n bá pa mí lẹ́yìn. Àfẹ́ dára lóbìn, ẹ̀wù orí rẹ̀ ó dúdú ó wù. Tí ò bá kí n ṣe àfojúdi, èmi kọ́nu fẹ́ sí o, ìwọ ò jẹ́ mi ní o. Ọ̀sán tó sì rí gbajúmọ̀. Ẹyẹ ọkọ lásán ni ó fi jẹ. Ìwọ náà mọ̀ pé ẹyẹ ọkọ lásán ni ọ́. Ẹgbẹ́ mi ò fẹ́ jà mí báyìí. Níwájú èmi Ajọ́ngọ́lọ̀, oògùn burúkú ti gbénú àdófò. Àsìkò tí wàá tó o, tẹ́ẹ̀bì ayé náà kò ní ibẹ̀ ti jẹ́. Agbáláyà kúrúkọ tá a tó wọlé. Ilẹ̀ ládùúgbò gbé wọn bẹ̀. Òde kílé tú, wọ́n wá jọ ọmọ yìí pé èmi mo nínú ilé yìí. Kí ló dé tó yọ sí mi lójijì? Báwo lẹ ṣe máa sọ wípé kábíyèsí ló fi ọwọ́ ara wọn tú ọ̀dàlẹ̀ sílẹ̀ lẹ́ni tí gbogbo èèyàn mọ̀ wípé òun ló ń dàlúrú? Ààrẹ wa ta kété bí ẹni ògbódò tán. Ọ̀rọ̀ rẹ̀ ká dẹ́rù eléyìí wò. Òfóhùn ènìyàn fóhùn ẹlẹ́yẹ. Àwa lọ bàbà tí ń gbára ìlẹ́yìn kan, àfikún pa ẹni tí ń yájú sí wa. Ó sálẹ̀ bàbá mi ẹgbẹ́ mi. Ẹni láti fẹ́. Èèyàn kan tó ṣe é ṣe èèyàn tí gba èèyàn ó sì mọ jẹ̀yà tí wọn ò ṣe. Téèyàn bá fi ti pamọ́ tí ì ṣe tiẹ̀, ẹ̀kúlé àbámọ̀ ni ọjà sí o. Mo ní kí ẹ gbé mi jà kaná, mo fẹ́ bá yín bà wọ̀ nínú ìlú yìí. Ìkòkò ní gómi, kó gbẹ̀yìn, kó tún gbà ṣọṣọ. Bàbá yóò ṣe ṣìnà, ìwà pọ̀ mi lọ sí ọ̀tẹ̀. Tí n bá ṣe ọyàn mi fún ọ̀gá tó bá yẹ pé wọ́n láìkò rí ọmọ. Yóò! Má tiẹ̀ lọ bẹ̀rẹ̀ pé tó bá ṣe ọyàn ẹ fún ọkọ mi. Ṣé ṣáàsì ní ẹni àbágẹ́gẹ́? Nǹkan tẹ̀ sọ ni òye mi mọ̀. Bó ṣe múra yìí ni, kí ló tó múra bí obìnrin? Ṣé wàá òkè ẹ bá mi tán? Ṣé o? Yẹ́! Jù kí ló ṣẹlẹ̀? Aunty Nurse, I don't want to see you again. Ẹ calm down. Ṣọ́tọ̀! Ó gbé obìnrin wá ká mi mọ́lẹ̀. Ó dé dá ìdè tó yẹ kó ní sùúrù kó béèrè kó mọ bó ṣe jẹ́ ó bẹ̀rẹ̀ sí ní fa wàhálà. Omi ìpè àbúrò ẹ̀ lélẹ̀. Ló wá múra bí aṣẹ́wọ̀n. Ẹ jẹ́ kí n sọ̀rọ̀ fún yín, ṣe rí marriage. Ká gbọ́ ká ṣe bẹ́ẹ̀ ni pé àgbọ̀. Ká rí ká ṣe bẹ́ẹ̀ ni pé àárí. Ó lè yan fún gbélé ọkọ. Yẹ́! Mo gbọ́! Kílẹ̀! Ó ń kọ́ ọ̀dì sọ́kọ̀. Ó tún kọ́ ọ̀dì olórí burúkú. Ṣáyà ò ṣe tó fẹ́ kú ni. Torí pé Olúwa sọ nínú ọ̀rọ̀ ẹ̀, ó ní wá ìwọ ìránṣẹ́ yìí, gbéra nílẹ̀ lọ́ọ̀rẹ́ sọ̀rọ̀ tútù fún ẹni tó ń jowú gbígbóná. Ẹ jọ̀ọ́ sà, ẹsẹ̀ Bíbélì wo lẹ kà tó ń sà? A jẹ́ pé ẹ mọ̀ṣẹ́ yín níṣẹ́ nìyẹn, ẹ jẹ́ lọ ṣe test. Èmi náà ti rí ìmísí. Wọ́n tó dá sí tì, ìyàwó ẹni láti ṣíṣe fún ni, ó lè jókòó sí ibà as a responsible man. Ṣòrí tí ojú bá ń ṣe pin, a máa ń yọ báyìí lójú, a máa fi hàn ojú wípé nǹkan tó ṣe ọ̀dà ni. Fún mi nọ́mbà ìkíni. Fún kíni?
ṣé mo fẹ́ fi tó phone book ní fún mi nọ́mbà ẹ̀ kájọ wà lórí owó kí ọkọ̀ mú òbó rẹ̀yìn náà òbó ṣépè fún ẹ. gbogbo mo ṣe ń gbìyànjú àti ní sùúrù pẹ̀lú ẹ̀ pé ó máa change lẹ́nu ó máa change lọ́la pàbó ní gbogbo ẹ̀ já sí. ní orúkọ Jésù. àmín. Ọlọ́run ẹ̀mí mímọ́ o wọ́n gbà kó sọ nídìílé yìí. àmín. yá jáde ni. èwo ni bẹ́ẹ̀ náà kò sún yáwó rẹ ní àdìsá tí ọkọ mi bá jáde tí ìbá lé ọkọ mi bá iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ọ máa kú ni. ẹ fún ẹ rọra. wọ́n ní kò sí gẹ́sì fún mi o máa kú ọ ọkọ mi tó ṣe ṣìnà. kí ló ń ju ẹ lọ́wọ́ gan tó fi jọlẹ̀ oṣù ọkọ ẹ títí oṣù ọlọ́lá sígẹ̀tì. oríṣiríṣi bó ṣe ń bá lọ yìí ó adé lẹ́bù kan tó máa wọ ẹ̀yìn òní rí mi bẹ́ẹ̀. lẹ́mẹ̀ lọ ọkọ ìṣètìlọ mi. bẹ́ẹ̀ ọkọ mi dà ọkọ mi ti gbọ́ bí mi o. mo kú ọ ìdílé ìwọ ń wọ́ọ̀dì náà lórí fóònù Dọ́lápọ̀ ìdílé bọ̀dàbà pẹ̀lú oyún ńlá. níbo ló ti rí ìtìtorí Ọlọ́run. Dọ́lápọ̀ láàrin èmi àti wọ ṣé mo parọ́ ni. irọ́ ló ń pa náà. Dọ́lápọ̀ owó ọjọ́ wáyọ. ibo ni mo kì í ṣe bí mo wà lórí explore ẹ̀. Níjẹ́ will you stop this? kí ló mú ẹ náà kí ló ṣe ẹ náà ó jẹ farabalẹ̀. alájà mi jẹ ni. àyùn tí ajá máa ń dùn lóòótọ́ mo kó tó dẹ́ kọ́ no I'm not gonna do it. no kí ni mo ṣe tó wrong kẹ̀kẹ́ wá gbádùn ó dẹ̀ tẹ́jẹ̀ pásánà ó débi ìsìn ó dẹ́ pátí mi rú ṣé kò lọ bẹ́ẹ̀. ṣé kò ṣe pé bẹ́ẹ̀ ṣe wà violent against Ṣìkẹ́mi lélẹ̀ tó ṣe decide láti má gbé kọ́ yín. ṣe ìmọ̀ kan tẹ̀ ń sọ nìyẹn pé ìyàwó mi ń cheat on me ìyàwó mi ò lè wojú ọkùnrin mi ẹ̀ wò. ṣé bẹ́ẹ̀ ṣe wo mi mo ya wèrè gan o. ẹ sì ṣe kínní bí mo ti ní ẹ ṣe. ikú wa àjọkú àwọn èèyàn wa àjọba. kí ló fà á kí ló ṣe é ó yẹ kó béèrè lọ́wọ́ ọ̀gá wọn lè mọ ibi tó máa wá sí. tó bá jẹ́ lóòótọ́ ni mo lọ sí anywhere ní àárín 7 days sẹ́mi àtẹ́bí tó wà bíbá yìí èmi Ṣìkẹ́mi ọmọ tí wọ́n là fẹ́ lójú èkó tó wà ní báńkì. tẹ bá dàbí pé nǹkan tẹ ṣe ó ti yí yín lọ́wọ́ ẹ jẹ́wọ́. ṣé wọ́n fúnra rẹ̀ ṣòfò etí ara ẹ̀ gbọ́n kò tó sọ jáde sí èmi bọ́ sórí Instagram àjọ. 5 and 6 lèmi àti àjọ ní life ni ìwọ bẹ́ẹ̀rì èmi Túndé bẹ́ẹ̀rì. tó bá jẹ fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀ èmi òkú kẹ́sẹ̀ ṣẹ̀ máa ya wèrè lójú oorun ó ti báyé mi jẹ́. ó ti bẹ̀rẹ̀ kú ọlọ́sì ẹ̀. ó gbé ọkọ ẹ wá sókè nínú. ẹni àìgbọ́n pa ló pọ̀ ẹni ọgbọ́n pa ò tó nǹkan. ẹni yóò tán tó ń wá bẹ́kùnbẹ́kùn kí ìta ni ó lọ́mọ tí ò gbọ́ràn wá nílé. Syria cheetah, Syria cheetah, Syria cheetah. Àwọ̀ mi rorò máa ń wọ̀ mí rorò ṣá máa wòye oyin lọ ìkúnjọ gẹ̀dẹ̀ òun rẹ̀ dí èèmọ̀ kún tó ń dùn wá máa pani. Oníyàn lé o lọ ń dọ̀bẹ̀ láàmú o. Ẹ jẹ́ kó máa ṣe tiwọn. Ẹ̀san ń bọ̀ o ẹ̀ Syria cheetah. Syria cheetah. Ọmọdé méjì ṣeré wéré o. Àwọn àgbà wọn máa ṣe kíni wọn máa wòye o. Purọ́ ní ẹ̀tẹ́ ló dẹ̀ máa mú wa o. Àgbọn ń ta ni. Òde ní yóò lọ́mọ tí ó gbọ́ràn pàánù lé. Syria cheetah. Anything on that skirt, I'm a Syria cheetah. Èmi mo dára tó ìyàbò dẹ̀rí. Syria cheetah. Wọ́n ń jayé náà bí ẹni jẹ́ṣu. Syria cheetah. Káàbọ̀ ayé dá látàrọ̀ tàbí dúró sí ibà ó lóun bọ̀ pé náà. Big sis ó lóun bọ̀ ó ní kí a fóònù 15 minutes ó ń bọ̀ wá pípọ̀. A ti pẹ́ látàrọ̀ o. Àdìbò tí mo ti wà ní ìtòyò lọ
Aṣáwá dúró di à ń dúró. Ó ti máa ń pé ju bóyá màdé sọ fún mọ́mí kan bá mi change. Ẹ change o, but ó better by. I don't even like this. Ṣá pé like mo ti pè wọ́n ṣá 15 minutes, 30 minutes, 40 minutes. Ṣàtún máa dúró dùn wọn ṣọjà rẹ̀. Okay, the same thing come back. Like I'm tired. I'm really tired. Àṣàrọ̀ lè ní òun bọ̀. Àwọn ká bá wọ́n lè fún ní ìṣà. Bólúwa ti wí. Daddy Korede, ẹ káàsán sá. Káàsán báwo ni? Fine sá. Kí ló ń ṣe nínú wẹ́dà tó gbóná bí eléyìí? No, mo lọ géètì kan ní bookshop mi, so máa ní kí Uber driver mi kó drop mi sọ́dọ̀ area sister mi àǹtí ìwé kan. Ẹ káàsán sá. Oh, I see. Ẹ pẹ̀lẹ́ o. Ẹ káàsán. Ó sọ pé òun dúró de kí ló pé yẹn náà? Uber driver. No, you won't do that now. Wọlé sínú mọ́tò kí n bí ẹ. Kò ní sir, thank you sir. Wọ́n ní pé kí n dúró dé wọ́n ní bí 15 minutes. Wọ́n náà máa dé bí. Bolúwa ti bá lọ ṣe ń sọ̀rọ̀ by 15 minutes. Ìwọ náà kò fi 15 minutes dúró sí abẹ́ hot weather. Don't do that. Tàdéjọ́ ń gbélé kan náà. Wọnú mọ́tò kí n gbé ẹ délé jàre. Thank you sir. So just cancel the ride. Thank you sir. Àǹtí Bùkún yẹn kì í tẹ̀lé wọn. Bẹ́ẹ̀ sir. Okay. Good job, sir. Thank you. All right, so hop in. Thank you, sir. Yeah. Ẹ ti ń lọ. Ọmọ gbọ́dọ̀ máa parọ́ rẹ̀. Kémi dúdú. All right, dear. Oh, okay, baby. Ti wí. Daddy Korede ò bad at all. Mo máa jẹ ṣẹ́yìn. Má bá ti wí sọ, mí náà máa jẹ ṣẹ́yìn. Má get number òun náà ti wí. Wọn ò bad at all. Tiwi. Yes, sir. Tiwi the finest. Gbogbo ṣe fine. Yes, sir. Mummy àti daddy máa sọ fún mi pé mo fine àtàwọn ọ̀rẹ́ mi school. Àtàwọn boyfriend ẹ̀ náà bí? No, sir, I don't have a boyfriend. Oh, no boyfriend. Bó ṣe tó yìí, you don't have a boyfriend. Ẹ má sọ fẹ́ o. Sir, I'm serious. I don't have a boyfriend. Because Mummy máa sọ fún mi pé tí bá ní boyfriend, mo máa lose virginity mi. Mo dẹ̀ tún máa stop school mi. Mi dẹ̀ ní àṣìbà àwọn dreams mi. Tiwi, virgin ni ẹ? Yes, I'm a virgin, sir. Wow. Virgin ni ẹ? Yes, sir. Bolúwa ti wí virgin ni ẹ? Sir, I'm serious, sir. Oh, sure? Yes, sir. Ọmọ gidi ni ẹ. Ọmọ gidi tó yẹ kí ọmọ atọ́jú ni ẹ. In fact, fún nǹkan tí mo gbọ́ ìyá, mo ní láti fún ẹ ní nǹkan kí n fi appreciate ẹ. Ó yá pé account number fún mi. My account number for what, sir? To appreciate you now. Never mind, sir. Thank you, sir. No. Why will you tell me not to mind? You don't say that to an elderly person. When an elderly person wants to give you something, all you need to say is, thank you. You receive it with all joy and kindness. For me, I can't detail for me, Joe. Okay, sir. 90, 64, 81, 87, 19. Okay, yeah. Set. Mo ti ṣe 100,000. Sir, Ojiki, sir. Yeah, 100,000. Thank you, sir. I really appreciate it. No, it's nothing. Tomati dé mi máa sọ fún Mummy àti Daddy kó bá mi dúpẹ́ lọ́wọ́ yín dáadáa. Mummy àti Daddy bíi ti báwo? Báwo ni màá ṣe fún ẹ ní nǹkan tí wàá máa sọ fún Mummy àti Daddy? Ó ní láti sọ nǹkan fún wọn náà.
Yeah, yes, because you're a big girl. Besides, nípa ìwọ school nsìn. Ìwọ náà dẹ̀ máa need àwọn owó kọ̀ọ̀kan fún upkeep. Kò ṣe gbogbo tó bá béèrè lọ́wọ́ mommy àti daddy náà máa lè fún ẹ. So you don't need to tell them anything. Tí n bá sọ fún mommy àti daddy mi, tó bá padà wá find out, especially mommy, wọ́n máa bínú sí mi gan because kí n máa gbà kó lọ́wọ́ èèyàn lẹ́yìn. Big girl like you. Kò sí nǹkan tí mommy àti daddy fẹ́ ṣe mọ̀. Ìwọ gan ní láti jẹ́ kó find out. Báwo náà ìfẹ́ find out? Ṣé orí tẹ́ bá ti dá àwọn stage kan lélẹ̀ kó ń ṣe gbogbo nǹkan náà lèèyàn máa ń sọ fún mommy àti daddy because wọ́n náà ti ń dàgbà nìyẹn. So there are things that you keep to yourself. You don't need to tell your parents about it. Ṣorí eléyìí, this is just the tip o. Àmọ́ ṣe máa fún ẹ ní nǹkan tó jù báyìí lọ because ọmọ tó bá rí bíi tẹ èèyàn ní láti máa appreciate it at all time. Yes, sir. Ní wọ́n máa kò sí fún yín sí. I mean, Tiwi the virgin. Virgin Tiwi. Anything on that skirt, I'm a Syria, cheetah. Èmi mo dára tó ìyàbò dẹ̀rí. Syria, cheetah. Wọ́n jayé náà bí ẹni jẹ́ṣu. Syria, Really? Omi pé máa yẹn fún ní 100,000 lánàá. Ha! Mo fọ́ onílọ̀ gan-an. 100,000. Wọ́n dẹ̀ pé mo keep virginity mi. Ha! Tiwi. Ṣòrí, èmi tí mo jágbàlagbà yìí. Ọkùnrin fún mi ní 10,000 rí. Ká máa sọ̀rọ̀ 100,000. Ìwọ ọmọ píníṣìn 100,000. Babe, onílọ̀ gan. Èmi gan wá heavy 100k. Ẹ wò, mi ní parọ́ fún yín, ayọ̀ tó ti fún mi lówó yẹn. Ẹ wò, eré okùn jẹ́ kí gbádùn. Tó ṣe fún mi lówó yẹn kí n má sọ fáwọn parent mi. Èmi dẹ̀ ni, ìyóò kí fún mi nìkan kí n má sọ fáwọn òbí mi. Má wẹ̀. So kan sọ̀rọ̀ bí ọmọ kékeré, èmi dẹ̀ ni, èmi kì í fi nǹkan kan fún parent mi pẹ̀lú ọmọ mọ́mì. My dear, o ní sọ fáwọn parent ẹ o because o ti ní lock yẹn already. Ọkọ mi ó máa wọ school. Èèyàn tó ti fẹ́ tó ń fún ẹ ní 100,000. Tó bá wá fẹ́ ńkọ́, á fún ẹ ní 1 million naira. 1M ló máa fún ẹ o. Babe, wàá fẹ́ bọ̀bọ̀ yẹn. Wàá fẹ́. Wọ́n sọ pé kí n jẹ́ girlfriend o. Orí òun máa jẹ. Orí lòun ń jẹ. Mom said I should not have a boyfriend. Wọ́n tó kún ìgbà fún okùn mi lásán báyìí, mo máa lóyún. Wọ́n dẹ̀ ń pe education mi máa stop. And mo ní dreams fúnra mi. You know about it. Mo kò ní dream náà lóòótọ́. But, gbọ́ mi. Sọ́kùnrin bá fọwọ́ kàn ẹ́, o lè lóyún o. O lè lóyún o wo. Gbàtí mi pẹ́rù ti ń bá ẹ̀ sìn. Bóyá wà tí wọ́n á jáde o, àwọn nǹkan tó bá ti rà fún ẹ, o máa kó wá sọ́dọ̀ mi. She understand? Àbí tó bá rí send owó sí ẹ, o ti pé owó yẹn ti pọ̀ jù pé o lè gbà sákàǹtì. O máa gbà sákàǹtì ọ̀dọ̀ tèmi náà. Tó bá dé wà máa ṣe fún ẹ padà. Ó kàn ṣe bí ọmọ kékeré ni náà. Wọ́n náà ti ń dàgbà. Ó ti ń di adult tó fẹ́ wọ school, ọkọ mi. Ó fẹ́ wọ school, máa máa ra aṣọ wig. Ọkọ mi ó máa fẹ́ máa yẹn ní sẹ́ẹ̀. I'll tell my mom when I get home. Your mommy care. Clear to she first sọ fún mommy. Besides, you're an adult. Adult's near now. I'm not an adult. I'll be 17 this year. See, Puluwatiri, I love you. Right from the first day, mo ti rí ẹ báyìí, ni mo ti fall in love pẹ̀lú ẹ. And I will take good care of you. I promise you that. So I need to go home. Please take me home. Don't worry. I will take you home. But dem for any time láti ro. And I want a positive reply from you. Sir, I need to go home. Drive me home. I know you need to go home. Might be a lonely, but don't tell your mom anything.
I miss you. I miss you. Mommy, Mommy, this is me. What's funny? What are you missing? Mommy, can you shop on your parents? Answer my question. Who are you missing? Mommy, seeing to one level. One of from now on textbook town look what don't promise me. So I only more shut once upon miss me, then I miss you more. Or better, I'll give you benefit of doubt. One of them will won't baron what you tell me shall. To bat your current parent. Ah. Can you most of any parkour? Anyone that. Say that again. Anyone that. You are not ripe to have a boyfriend now. Have I made myself clear? Yes, ma'am. Any grace, Lenny. The next time I'm checking your phone and I find anything funny there, your school would stop, your traveling would stop, and I will restrict you from so many things in this house. Have I made myself clear? Yes, ma'am. Why are you still up? Massive phone yellow way. Oh, ni riso jumorara. Good night. Say a prayer. Good night. And that's a very good business. It's going to be lucrative. And they be there, boss, be to a project, Mama Tadada. Go there, man. We want to buy real. What she might show about paintings. What she learn designs. Got to match see interior, yeah. Because it be only because my fair coffee should be. Tell our customers about Wally. Yeah, can't that be. First desk, more like a mini reception. Then we have to decide on Urukoti, Afecheki, brand, I don't know, so that we can now create it on it. I don't know, but at least a bit more bad day. Wale continue lati be pẹ̀lú taste. Oh, nice. But baby, baby, this is small. No. Oh, sorry, my love. I need to pick this call. Hello? Let me call you back, please. Let me call you back. Nathan, kini gbogbo ele na. No, kini gbogbo ele. Ṣebí mi àti sọ wípé anytime tó bá ti wà ní office, o lè ṣe anything tó bá ti wẹ̀. But mi àti tá bá ti jọ wà papọ̀, kó mọ fún mi respect me now. Babe, do you know mo ṣe tètè call yẹn? I'm sorry now. You are sorry. Mi àti àjọ wa ń bí sin, a ní nice time. Ta ló pè ẹ́ nsìn? Oh, at office not to pay me. Do you know mo sọ fún ọ pé kó má pè mí pé I'll call them back. Because I'm with you. I'm with my baby. You're with your baby. Mo ti sọ fún ẹ tá bá ti wà papọ̀. Jẹ́ kí phone ẹ máa wà ní silent àbí kó pa phone ẹ. Babe, I wasn't even going to pick the call, but wọ́n ní pé tá bá dijú kí ẹni burúkú kọjá, téèyàn rere máa fi kọjá ànímọ̀ now. I mean, ṣé yẹ kó pick call yẹn tá jọ wà papọ̀. Nathan, show ara ẹ̀. Babe, farabalẹ̀, má bínú now, má bínú. Okay, ó ń sọ̀rọ̀ sí pé olóṣèlú sọ pé ibi ìkéré. Ó sọ pé ibi ìkéré. Ṣé o máa dúró owó tí mo ná síbí? Ó kàn ń wò lójú bóyá size, bóyá tó pé o bóyá pé okay, kò ń ṣe bóyá pé nǹkan tí mo kọ́ tó lọ sókè. Ó máa fẹ́ tó máa fẹ́ sẹ́yìn, ó máa fẹ́ sínú. Ṣé wo gbogbo náà dáadáa ṣá ń gbà tá wà nulẹ̀? O lè kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ń sìn báyìí, ó ti fi phone call yìí. Ó ṣáà máa make sure pé ó jẹ́ kí inú bí mi. Nathan. Babe, I'm sorry. Leave me alone. But you like this? I like it, but pẹ̀lú pé ti receive call mo like it. Look at you. Okay, so báwo ni báyìí dáhùn ni o máa mú àwọn tó máa bá ẹ ṣe kinní yẹn wá. Then wọ́n tẹ̀ tí ń bá àwọn people yìí sọ àwọn tó máa ń supply kinní wọ́n sọ pé ó ní form kan tí wọ́n máa. Wow!
I like this clothes. Yeah. Nice, darling. I suit you. I like it. Oh. I know you will love it. Thank you, sir. Oh, stop it. Mo ti máa ń sọ fún ẹ pé kó má máa lo sir fún mi mọ́. Stop the sir. Call me baby. Àbí ṣé mi kì í ṣe baby ẹ ni? Ẹ má bẹ̀rù sir, kò sí ìmúra ni. Sàṣàṣà tó máa ń sọ yẹn náà ni. You like one, right? Mo like it. Yeah, mo mọ̀ pé o máa like one. In fact, our favorite colors ẹ ni mo choose. Colors is fine. Báwo lè ṣe mọ̀ pé mo like pink? Pink. Báwo ni mi ò ṣe ní mọ choice baby mi? Ṣé as a matter of fact, ó yẹ kí n gbé ẹ dání kó lọ pick choices ẹ ni. But as it is for now, mi ò tí fẹ́ kí anybody máa rí wa papọ̀ torí ẹ̀ ni mi ò ṣe gbé ẹ dání. Yes, in fact, ẹ ṣe gbé mi dání kó mo pẹ̀lẹ́ kà ń colors aṣọ but Tumi, tó bá tiẹ̀ kó àwọn aṣọ ìdílé, ìgbọ́dọ̀ máa sọ fún mọ́mí ẹ̀ pé o ti rí wọn. Mọ́mí ò gbọ́dọ̀ mọ̀. Tí mi bá mọ̀ wọ́n máa bínú gan-an. So aunty will sọ pé anything tẹ́ bá ti fún mi kí n máa kọ wọ́n sọ́dọ̀ wọn pé àwọn bá mi keep it tí máa ti lọ sí campus mo máa kó lọ́dọ̀ wọn. Oh, nice. Tumi, ṣé ìwọ kan tí ẹ rò pé ó yẹ kí èmi àti ẹ kájọ wà papọ̀ ni? Sà, a ti wà papọ̀ báyìí. Kí ló tó ń ṣe báyìí? Kò ṣerú wà papọ̀ yẹn ni mò ń sọ yẹ kó ti understand nǹkan tí mò ń sọ. A ní pé tèmi àti ẹ máa dá wà tí ò ní sẹ́ni kankan bẹ́ẹ̀ tá máa wà níbi tó wà private tá máa ní good time together. You know, you, me, us, you know, that kind of thing. Oh, now I understand. A rí pé mú ìmì lọ sí party lọ́jọ́ Thursday. So, àpẹ̀ndájú mi náà jẹun lọ. So, àbúrò mi dé máa lọ school, ó máa tó bí ọ̀sán kó tó dé. Bóyá máa kí n lọ́fíìsì, máa bá yín ṣe. Thursday. Kí ni date Thursday yẹn náà? I think 29th. 29th. 29th, ó lé o. 29th yẹn, kí la fẹ́ ṣe sí mi àti ìyàwó mi fẹ́ travel lọ sílùú wọn. Where can you pick another date? Another date bíi ti báwo? Lè pick another date. Ó mọ̀ pé irú opportunity tó fẹ́ wáyé ilé máa lè wáyé mọ́. Ìwọ sọ ní pé dádì ẹ àti mọ́mí ẹ wọn ní sílé pé àbúrò ẹ ń lọ sí school. Èmi náà lélẹ́yìí ó yẹ kémi àti ìyàwó mi náà travel. Mi ní ìyàwó tèmi náà ní sílé. So nǹkan tèmi kàn máa ṣe ni pé èmi máa wá scope fún ìyàwó mi so that mi ò fi ní lè tẹ̀lé travel mọ́. Ó mọ̀ pé nísìnyí báyìí èmi ti free, ìwọ náà ti free, so a máa lè ní good time together, you know. I think that's what we will do. Thank you, sir, for the clothes. It's okay. You're welcome. Jẹ́ kí n wá lọ drop ẹ because èmi ṣì ní àwọn ibi kankan tí mo fẹ́ dé. Okay, drop mi sọ́dọ̀ àǹtí ìbùkún. Mo máa kú drop aṣọ ìsọ́dọ̀ ọ̀gbà yìí. Àti àǹtí ìbùkún yìí náà ṣá. Tiwi baby. Tiwi darling. Ṣé kò yẹ kó hug baby ẹ? Sir. Hug me now. Mo ní kó máa ṣe sir. I'm your baby. Wá hug baby ẹ. Wá hug baby ẹ. Small baby. Don't be shy. Small mi kó baby ẹ mọ́ra. Ìkúnjọ gẹ̀dẹ̀ ó rẹ̀ bí. Èèmọ̀ kún tó ń dùn wá máa pani. Hey, try and reason with me now. You could understand situation of things. Understand what, Nathan? No, understand what? Kí ló máa ń ṣe ẹ́ gan-an? Láti last year lèmi àti ẹ̀ láti ń plan fún burial yìí. And ìwọ fún ara ẹ̀ gan ló suggest wípé a ti máa wà ní ìlú wa 3 days to the burial. I know. So kí ló wá ń sọ nsìn? See, babe, yes, èmi àti ẹ̀ la jọ ń plan ẹ̀. But with the look of things, I need to travel. You know, máa sọ kíní kan wọ́n ní pé man proposes, God disposes. Okay, when I won't consent by, I need to go for this business trip in Abuja. And if I don't go, that means I'm already like to forfeit millions of naira in a year. And I wouldn't want to do that. Yes. Nathan, your business meeting can wait. Family comes first. Yes, I get it. I know that family comes first.
But at the same time, honor for honor. And let me attend to business first. And to bad just Saturday, first thing in the morning, me marry. Babe, try and understand now. See, it's not like I am taking work over my family. But it be sharing on the motin robot moving bo family. Yes. Tí mi bá ṣiṣẹ́ bá mo fẹ́ rówó. Okay, one of one concern ìgbà tí wọ́n plan bury ayé. Ṣé bí ó ní iye tó bọ́ láti àpò wa now. Tó bá jẹ́ pé rówó mú sílẹ̀ ni wọ́n ní máa dọ́rọ̀ dúró dè wá. Wọ́n ní sọ pé ẹ jẹ́ opinion tí wọ́n náà count. Trust me, I really need to go for this trip. Tó bá jẹ́ pé meeting yẹn tó bá pé nǹkan tí mo lè jẹ ni, of course mo máa jẹ now. But kò sí nǹkan tí mo fẹ́ ṣe sí, I just have to be there. But believe me, first thing Saturday morning, you will see me. Ẹ̀yin lè máa lọ́lẹ̀dẹ̀ mi. Nathan, o ti make millions for years. And kì í ṣe pé tó bá lọ fún business meeting ni, kì í ṣe pé bí nǹkan mi máa ṣẹlẹ̀. Okay, àwọn family mi tí mo ti sọ fún wípé èmi àtọkọ mi lájọ ń bọ̀. Okay, kí ló fẹ́ kí n sọ fún ọ tí bá dé? Wàá sọ fún wọn pé mò ń bọ̀ náà ni now. Ipò mo máa join yín. Tí mo ti pè wọ́n pé à ń bọ̀. Mo ṣe ń bọ̀ ìgbà tó ṣe pé mi ò ní wá rárá. Láàárọ̀ ọjọ́ ta fẹ́ ṣe nǹkan ló fẹ́ wá. Babe now, babe. Ṣó dáa bẹ́ẹ̀? Babe now. Kò ní sọ́kọ mi lẹ́gbẹ̀ẹ́ mi. Báwo ló ṣe ń ṣe báyìí? A ní pé mo máa dé jọ Saturday. And Omo, you know I can't drive. Báwo ló ṣe fẹ́ kí n dé ìlú wa? Okay, kí lọ wọ mọ́tò ní park pẹ̀lú ọmọ àtẹrù. O lè wọ mọ́tò náà, o lè wọ mọ́tò. Wàhálà. Ṣé ti gbàgbé ni? Kí ni? Torira can drive now. Torira mọ mọ́tò wa. As a matter of fact, ó mọ mọ́tò wa jèmi ọkọ ẹ̀ gan lọ. Okay, Torira lọkọ mi tó yẹ kó wọ́n. Babe now, babe. Fímílẹ̀, I like woman disappoint me ò tẹ̀ kí like wo máa ń ṣe ń gbà mí. Mo máa wá náà. Ọ̀nà fún Ọlọ́run. Èèyàn ní láti ṣiṣẹ́, ọmọkùnrin ní láti ṣiṣẹ́ dédé. Fímílẹ̀. Sorry now. Sorry, baby. Babe, kí ló tó ń fura? Àṣé bí mo ti bá ẹ sọ̀rọ̀, mo ti bẹ̀ ẹ́. Ó mọ nǹkan tó ṣẹlẹ̀ sórí ọ̀túnla báyìí. Èmi ni wà kọ́kọ́ rí dìlú yín. Trust me. Kò sí wàhálà. Gẹ́gẹ́ bí nǹkan tó sọ, ó ní ilẹ̀ ọ̀túnla ti mọ́ tán. So, mi ò ní option. Kò sí wàhálà bó ṣe ń le jù náà. That's what I've been waiting for. Smart. Kí ló ṣẹlẹ̀, Torira? How far now? Pé mo gbé mo wá bí? Mo rí ẹ. Pé mo wá bí? Èmi ò mọ̀ ẹni tí mo jókòó bíbá tí mo kàn ń wo tọkọtaya bẹ́ẹ̀ ṣe ń ṣe àwa dẹ̀ wà invisible. Pé ẹ ṣáà tètè ṣe kí a torí ọ̀nà olú ti wá jìn ká lè tètè máa lọ. Ọmọ ojú kan ń ro mí ni ọmọ pé ó yẹ kí gbogbo wa jọ lọ ni tó bá ń ṣe nǹkan tí mo ní tí mo fẹ́ attend sí pé mi náà ní láti travel lọ fún business meeting. Tó ṣẹlẹ̀ nìyẹn. But please drive carefully. Ọ̀rọ̀ bá mi wà wọ́n jẹ́jẹ́ ẹ má sáré jù o. Ẹ má sáré jù mọ̀ pé wọ́n máa ń drive bí fàyàwọ́ ni jọ o. Kò sí wàhálà. Tí ẹ wo pé bóyá kí ni ẹ? Kẹ́wàá lọ wá mọ́tò mi. Someone cannot play with you. Is that how you used to do? Yeah. Babe, Torira mama fi yan shiki. My baby, don't miss daddy too much, okay? Oh, baby, I'm sure man you. Bóyá kí mi àtọwọ́ mi lè jọba. Ẹ kọ́ tí mo fẹ́ sọ lónìí. No, follow mommy. Daddy has some. Naomi, eléyìí tó sọ wípé kí n park sójú títì pé a lọ síbi tá à ń lọ mọ́jọ́ kí ló dé kí ló ṣẹlẹ̀? Ṣorí Torira, ọkàn mi sọ nǹkan kan fún mi. Kí lọkùnrin sọ fún mi? Ọkàn mi sọ fún mi wípé Nathan kò lọ fún business meeting kankan. Ó kàn fẹ́ fi ọgbọ́n mú mi kí n máa lọ.
so that òun máa lọ bá obìnrin tó fẹ́ lọ bá nǹkan tọ́kàn mi sọ fún mi nìyẹn. Ẹ̀yin dé o. Babe. Ẹ̀yin èèyàn dé o. Ó kò lè jẹ́ pé ọkọ ẹ̀ kò decide láti dá wà kó má fẹ́ tẹ̀lé ẹ jáde ìyẹn normal. Tó bá tiẹ̀ wá jẹ́ pé òótọ́ gan wá ni pé òótọ́ ni ọ̀rọ̀ tí ó wá ń sọ yìí. Ó ṣàmọ̀rọ̀ àwọn ọkùnrin. You know men, they will always be men. Kò ṣáà ṣe lójú ẹ̀. Ẹ̀yin ṣáà ló ti ń ṣe. So why should you stress yourself over this? Mo rí ọkọ tí mo ní ọkùnrin ò kí ń tàn mí jẹ ṣe bí Nathan ọkọ mi ni èèyàn ṣáà kí n lígi lóko kó má mi sọ ẹ. Ó dáa o mo ti gbọ́ o ìgbà tó jẹ́ pé ẹ̀yin lè rí gbogbo ẹ̀ ó dáa kí ló wá fẹ́ ṣe báyìí. Kò sí wàhálà jẹ́ ká máa lọ sílé ọ̀dọ̀ ẹ̀. Ká máa lọ sílé ọ̀dọ̀ mi. Yes, jẹ́ ká máa lọ sílé ọ̀dọ̀ ẹ̀. Ká máa lọ síbi tá à ń lọ mọ́. Ó dáa tá bá dé ilé ọ̀dọ̀ mi kí la fẹ́ lọ ṣe ń bẹ̀ o. Ìwọ máa wò mí má wọrẹ. Hello, Mr. Jibola. Yeah, ṣé wà okay. Ṣé mo kàn ó níṣẹ́ kan tí mo fẹ́ rán yín. Okay. Ṣé mo pé ilé yín ò jìnnà sílé wa rárá. So mo fẹ́ kẹ́ máa bá mi ṣọ́ ọkọ mi. Gbogbo bí tọ́kọ mi bá ti lọ lẹ́yìn mo fẹ́ kẹ́ máa tẹ̀lé. It's okay. Ṣé lọ́fẹ̀ẹ́ o. Yes. 200,000 naira wà fún mi. All right. Ẹ ṣé gan mo máa dúró de call yín. All right. Naomi. Kí ni? Ọ̀rọ̀ yàbí mi. Ẹ jẹ́ ká máa lọ sórí ó ti pẹ́ tí Nathan ti ń ṣe. Mo máa jẹ́ kó fi eléyìí tó fẹ́ ṣe yìí máa jẹ́ kó fi ṣàṣemọ̀. Jẹ́ ká máa inú ń bí mi jẹ́ ká máa lọ Nathan. Yes, who is there? Me, Tiwi. Please verify the face. Tiwi, I'm coming. Hi. Please verify the face. Hi. Tiwi. Yes, sir. The finest Tiwi. Thank you, sir. Beautiful Tiwi. How are you? I'm fine. Eléyìí tí ó wá kí mi lénìí báyìí. Kí ló fẹ́ jẹ, kí ló fẹ́ mu. Ó mọ̀ pé èmi àti ẹ lájọ wà all through today. So you just tell me anything that you want to eat and I will do it for you. Sorry, sir. I'm okay. See, Jim, to my. Èwo ni sir. Mo ti máa sọ fún ẹ pé kò yé pè mí ní sir. Leave the sir. Olúwatílé, call me baby. Fi sálẹ̀, I'm your baby. But sir, you are old enough to be my father. But I'm not your father. Bàbá ẹgbẹ́ mo yọ ọmọ tó bí. So, come in now. Kí ló dé? Are you shy? Why she went now? Around Safara. So, ó ní daddy àti mommy ẹ pé wọ́n ti jáde àbí? Yes. Ìgbà ọ̀nà máa dé. I pray 6 p.m. 6 p.m. That means we have all the time. Oh, my really baby, she got it Nice. But there's something you fẹ́ jẹ nǹkan. I'm okay. Are you sure? I'm sure. Like you don't want anything? Yes. Oh, fẹ́ nǹkan. Yes. See me alone, you are cool, right? Yeah. Since tó sọ pé o fẹ́ jẹ nǹkan, èmi wò bá pé bóyá kí a lọ sókè. No, sir, I'm okay here. Oh, which one is your okay here? Àti wà ń sàlẹ̀ o, ṣe bí ìsàlẹ̀ ṣe fine sí. At least wà wo bí òkè náà ṣe rí. Àbí you don't like the interior ni? Interior yẹn fine gan. Kò tẹ̀ wá lọ wo bó ṣe rí lókè. I want you to see all the beautiful aesthetics tó wà ní òkè. You know? Okay. Now, àbí ọmọ tó bá fine bí tiẹ̀ báyìí kò yẹ kó máa jókòó sísàlẹ̀. Okay, nílé ẹ. Shall we? Yes, sir. Yeah.
Omo dada. Omo too fine. I'm supposed to be leading though, but ladies first. Yeah. Ori, sure see. Ori ko gbogbo ẹ la fi kíní sí. You like it, right? Yes. Yeah. Nice. Well, I like òkè gọ́jú ìsàlẹ̀ lọ. Beautiful. Yes. Ẹ̀rà o, ṣe ìṣìléwọ̀ ni àbí ẹ béèrè? Kò sẹ́ni kankan tó ránṣẹ́ palájọ. Ìyàrá ni mo wá gbà ní hòtẹ́ẹ̀lì tí mo wọ̀. Aṣọ ńlá kọ́ lè yàn ńlá o. Alright, mo ti ṣe 200,000 naira. Ta ló fẹ́ confirm mi? Ṣé mi tó jẹ́ pé mo ní oríṣiríṣi business, mo wá díẹ̀ tí ò ní kankan. Stop saying that. Kí ló ṣẹlẹ̀ gangan? Kókó ń ṣe pé bóyá àwọn èèyàn máa ń jẹ owó àjọ àbí wọ́n ń san owó déédéé. Àwọn bówó yẹn kọ́ ṣe máa ń pòórá láì ní àkáǹtì náà ní òye mi. Ǹjọ́ ìgbà tó débẹ̀ yẹn tó ń make payment, ṣé kò ń ṣe wípé o ti ń tọwọ́ bọ àjọ tó ń gbà? Tí bá níwà tí mo rí wọn kò yá mi lẹ́nu. Irọ́ ni mo pa o. Kí ló dé òde bẹ̀rù Ọlọ́run? O bẹ̀rù Ọlọ́run olówó ogbó tí ń ṣílẹ̀kùn fòlè. Ọ̀rẹ́ ẹ̀ ń bẹ́ẹ̀ ṣiṣẹ́, oní kó máa bẹ́ẹ̀ fọ pátá, oní kó máa bẹ́ẹ̀ nu bàtà, kó máa bẹ́ẹ̀ dé bàtà. O dẹ̀ bẹ̀rù Ọlọ́run. Èmo ń san 200,000 naira fẹ́yàn. Mo ní kó bá mi nu bàtà. Jọ̀ta ló jẹ́ kó máa bá mi gbé bà kó máa ru pọ̀pọ̀ kó máa lọ káàkiri tí ó bá ń ṣe òun. Tí mo ṣe wà pìtìpìtì tó dé bá mi, ó ju ìgbà tí Portable náà ganu ṣòro lọ. Sórí nǹkan tí mo ríre ṣe fún ẹ yìí, eléyìí ló máa fi ṣàṣe mọ́. Ìwọ tó ì tí mọ̀ nǹkan kan, o máa ṣe ẹrú mi tí o máa fi kú ni. Ẹ má try ẹ̀. Nígbà tẹ́ fẹ́ kú, ẹ wá sílé onílé, ẹ wá ẹ̀mọ́pàlejò yín ni wọ́n sọ fẹ́ tún létò. Ta ni ẹ gangan náà? Èmi ni olówó orí ọkọ ọmọ mi. Ló ń bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn. Ta ni ẹ? Wá tẹ́ o, mi ò sùn mọ́jú lánàá o bẹ̀rẹ̀ sí mú ìyàwó mi, o ń tẹ̀ ẹ́ níyàwó. Nǹkan tó jẹ́ pé mo máa ń mú mọ́ mi, mo máa ń gé wọn jẹ, máa ń size ọmọ ara yín wọn jẹ ni. O wá mú ya yẹn ló ṣe pò, mo wá ń yọjú ní ilé sùn. Ìwọ ni o máa ń yàn nǹkan jẹ, tí orí àwa máa ń bù nǹkan jẹ ni. Ní nǹkan. Àdùkẹ́ alájọ ló ń rè ní ìsìn. Àdùkẹ́ alájọ. Àdùkẹ́ alájọ yìí ti dé o. Àdùkẹ́ alájọ yìí dé o. Àdùkẹ́ Àdùkẹ́ alájọ. Èmi nìyẹn o. Okay. Kúkú bí ọmọ lásán lẹ́yìn òbí mọ̀ gbọ́ bẹ́ẹ̀ bá wáyé gbọ́ bẹ́ẹ̀ tàjà yẹn tó wá ìlú ayé òṣì ló wá. Màdùkà tọ ọmọ tó lọ́wọ́ wá tọ́jú tó kí mọ́ mi padà wá padà. Nǹkan tó ń try láti sọ ọ́ sìn ni pé ká mú ọmọ wa ká lọ sọ́nù. Mọ́mí ọ̀nà mi. Tí n bá jí, ọmọ mi wà láàrin. I took the mother out of here. Tó bá fi pé ẹ̀rù gbé mi lọ́wọ́ kẹ́ jókòó sẹ́yìn kó jókòó síwájú ní orí ọ̀pọ̀lọpọ̀. Ṣé sí kí ni? Bàbá ṣe kí ni? Wọ́n ti rí orí ọ̀run tó. Is it true that you are not my biological mother? Ọmọ ẹ máa dọ̀tẹ́ ní Hausas. Sorry, Tiri. Cheryl me by me. You know I love you so much. Oh, make me happy now. Ṣé mo sọ fún yín pé kàn tẹ́ ń sọ yẹn ò possible. Ọmọ ìkéré ni mí. Ibú mi sọ fún mi pé tọkùnrin bá fọwọ́ kàn mí lẹ́kùn tó má ṣàfọwọ́kùn báyìí mo máa lóyún. No, o lè lóyún rọ ni mọ́mí ẹ̀ pa. Má ọlọ́kùnrin má ṣe fọwọ́ kọ̀yàn lẹ́kùn tó máa dóyún. No, tọkùnrin bá fọwọ́ kàn ẹ́ ní ẹ̀mẹ́wàá. Ẹlẹ́ẹ̀kẹwàá yẹn ni tọkùnrin bá fọwọ́ kọ̀yàn lẹ́yìn máa lóyún. But the first time wo lè lóyún náà kí ló fẹ́ lóyún fún? Àwọn àtìbùkún sọ fún mi pé first time máa ń dùn yàn. Dùn yàn bíi ti báwo? Sí, first time ò kì í dùn yàn, ó máa ń dùn mọ́ yàn ni. Tó bá ń lọ dùn mọ́ mi, ó
Do my own now. To say no to one there. Sir, you know I love you so much. So I'll be eating next year. We So we know. Try and understand me. No, love her now. I love you so much. And when you see, age is just a number. Feel picking in body at the ripe now. You will have broma so picking 18 years ago to a push go. What's that be 25? Once up picking walk over by come now. What? What? Here what? Here Joe, I'm taking it. Listen now. Okay, yeah, I'm going to be last man now. And then I'm going to last man. I'll be go son back of it. Tiwi. Boluwa Tiwi. Yeah! Don't come and take me back home, Lord. Don't come and take me. Just like that. Just like Tiwi, Mama, go back me. Tiwi. What's it down? What's it say? That's what bit about war. He'll have it work with me. Tiwi, for one coin, happy meeting. Tiwi. Ti bá mi báyìí kí ni mo fẹ́ ṣe bó ni mo fẹ́ yà sí ta ni mo fẹ́ pè Nathaniel I'm worried. Okay èmi àtọmọ ẹnìkan làwọn àlè náà àbí jẹ́ kí sáré gbé lọ sábà méjì kó tó di pé bọ́dé máa dé. Ibi náà ló máa wà, ìwọ ló fẹ́ wà. Hello. Boluwa ti wí. Hello. Who is that? Mommy Boluwa ti wí ni. Daddy, Alagbe. Mommy àti Daddy Boluwa ti wí. I'm coming. I'm coming in 5 minutes. 5 minutes, mo wà ní toilet. Mo wà ní toilet. Tiwi. Boluwa ti wí, Mommy is around. I'm coming, Boluwa ti wí ńkọ́? Ẹ bá mi wọlé, ẹ bá mi pè mọ́ mi. Ẹ káàsán, ẹ káàárọ̀. Ẹ káàsán sir. Yes. Ẹ bá wa pìtì ó jáde jọ. Yes, ìyàwó mi kò sí nílé, òun jáde, so ó wá yẹ ká jọ lọ síbi tó ń lọ. Èmi wá sọ pé kí n stay back, so mo wá park mọ́tò sí ìtàbí, so ìyàwó mi wá sọ pé kémi sùn, pé kémi má jáde síta. Excuse me, Mr. Nathan. How does that correlate? Ẹ bá mi pè Boluwa ti wí bọ́tà. I wonder.
Boluwatiwi ó wà pẹ̀lú yẹn bá wa pè jáde sir. No, but Boluwatiwi, sir, this is not your apartment. This is my own apartment. Apartment in one bed, yes, sir. I don't understand. Àjọpá ayàwèrè lójú yín ni. Àmọ́ nǹkan tá à ń sọ. No, I'm not mad. Okay, ìgbà tí o ti sílé because ilé la fílẹ̀ sí, ibi náà ló máa wà, so ẹ bá mi pè. Boluwatiwi. No, but sir, like she. Oh, now I get it. Ẹlẹ́tì wo lé ẹ̀rín nulẹ̀ àbí? Oh, ọ̀dọ̀ Ìbùkún ló máa wà. Yeah, Ìbùkún. Godmother ni àwọn méjèèjì ọmọ bí tó ti ríra wọn. Oh, that fair lady. Yeah, ọ̀dọ̀ ẹ̀ ló máa because èmi gan ti rí lọ́yìn ọ̀dọ̀ ẹ̀ bí ẹ̀mejì. Yeah, ibẹ̀ ló ẹ lọ check ẹ̀ bẹ́ẹ̀ and she's so fond of her. And what do you mean by she's so fond of her? As in, what's the meaning of that? Check her there because tí o bá ti sí níbẹ̀. Excuse me, always like, baby, ma be. Thank you. No, so why are you now saying she's fond of her? I'm just like. Lóòótọ́ ni bíbá ni ilé àǹtí Bùkún. And láìpẹ́ iná ni wọ́n ṣe bọ́ta pẹ̀lú ọmọ kékeré ọkùnrin kan tó ń dẹ̀ jáde. Kódà níbo náà lọ? Wọ́n ò dágbére fún mi pé wọ́n lọ anywhere. Mi ṣàmì pé wọ́n mọ ọmọdé ọkùnrin kan. Ibo ló wá gbà? Ọ̀nà bẹ́ẹ̀ ni wọ́n gbà. Okay, àti gbọ́ ọmọ mi obìnrin yẹn Boluwatiwi. Ẹ̀bẹ̀ rí ń bí lẹ́ni. Nǹkan ṣe ni pé lóòótọ́ mo máa ń rí Boluwatiwi pẹ̀lú wọn but lẹ́ni kò wá bí báyìí. Ó wá bí ẹ bá mi wọlé pọ̀. Àánú ẹ ṣọ́ pé kò wá bí. Mi ò lè parọ́ fún yín tó bá wá bí máa sọ fún yín because kò ṣe máa wá bí. Ìgbà tí wọ́n ń jáde ibo ni wọ́n gbà direction bo náà gbà. Ọ̀nà left báyìí ni wọ́n gbà. Jẹ́ ká ìdí wọn lọ. Rárá jàre bébí olóṣìwò bá mi pa ọmọ mi jáde náà. Ẹ take it easy kò small sí ilé. Tí mo ní pa sí Bùkún gan bá. Tún ni. Èmi Ìbùkún ni sir. Ìbùkún. Hold on, I'm coming. All right. Ìbùkún. Yeah. Sure. Yeah, no, okay. Ìbùkún. Mọ́mí Boluwatiwi àti dáàdì Boluwatiwi wọ́n ti lọ sílé ọ̀dọ̀ ẹ̀ náà. Ilé ọ̀dọ̀ mi. Yes, wọ́n sọ pé àwọn fẹ́ wá Tiwi wá sílé ọ̀dọ̀ ẹ̀ pé ọ̀dọ̀ ẹ̀ ló sọ pé òun ń lọ so wọ́n wá fẹ́ wá wò bóyá ó ti dé ọ̀dọ̀ ẹ̀ so wọ́n sínlé. They are not at home. Yes. Ẹni sùúrù because ẹ kàn sọ pé wọ́n ti lọ sílé ọ̀dọ̀ mi kí wọ́n ẹ stop gbogbo eré tẹ̀ ń ṣe. Tiwi ti sọ fún mi pé lónìí ẹjọ́ fẹ́ wà papọ̀ so ẹ wọlé pé Tiwi jáde fún mi jàre. Àjọ fẹ́ wà papọ̀ bíi ti báwo. Ó sọ fún mi pé lónìí pé ẹjọ́ fẹ́ wà papọ̀. No. So ẹ wọlé pé Tiwi jáde. She's not here. Àjọ wà papọ̀ bíi ti báwo. Kí ni reason ta ṣe jọ fẹ́ wà papọ̀? Àjọ wà papọ̀ náà. Ọ̀dọ̀ ẹ ni ó máa ń lọ, ọ̀dọ̀ ẹ ló máa ń wà. You are the big sister. Wọ́n ní àǹtí àdúgbò ẹ̀ tó máa ń lọ bá. So ọ̀dọ̀ ẹ ni ó dà pé torí ẹ̀ náà ló fà táwọn parent ẹ̀ tó ṣe wá lọ sọ́dọ̀ ẹ̀. So she's not here. In fact, mi ò tí ì fojú mi kàn ní èní yìí. Mi ò tí ì sure pé mo ti rí gan for the past few days now. Ẹni sùúrù jàre ẹ kò ṣáà ń gbọ́ ọlẹ́ ọ̀dọ̀ mi ló wà ọ̀dọ̀ yín kọ́ ló wà èmi là ń tí àdúgbò fine èmi là ń tí àdúgbò so but èmi ò ti sọ fún mi pé lónìí ẹjọ́ fẹ́ wà papọ̀ ni so ó ti sọ fún mi pé ẹjọ́ fẹ́ wà papọ̀ ẹ wọlé pé Tiwi jáde náà báwo ló ṣe sọ̀rọ̀ báyìí Ìbùkún stop that Tiwi wo ló ń sọ. ó wà nù lé lọ́dọ̀ ni. adékòsí mi bọ́lá ọ̀pẹ̀rẹ̀ tètè wà lọ sọ́dún ilé ọ̀dọ̀ ẹ̀ ó dẹ̀ sọ pé wà lọ́dọ̀ mi. ilé ọ̀dọ̀ mi bí ti báwo. má sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà wà papọ̀ bí ti báwo. No, don't do that. No, don't do that. Àjọ wà papọ̀ ìwà papọ̀ báwo how possible is that? I've not seen yes
Mo sure. Mo sure. Wọ́n ti rí wá rìn. Àbúrò ẹ̀gbọ́n lélẹ́yìn sí i. Àti school ni mo ti lọ mu. Sódẹ̀ sọ pé èmi ìpè ẹjọ́ fẹ́ wà papọ̀. Mo dọ́dọ̀ yín sí i. She's not here. She's not here. Kò sí níbí rárá àti rárá. Okay, bàtẹ́ tí mo kò sí níbí báyìí. No, kò sí níbí. So ẹ jẹ́ kí èmi àti Daniel ẹ jẹ́ ká wọlé. Ìgbà tí rí máa dé ó máa bá wa ní living room ní sá. Wọlé bí ti báwo ẹ máa lọ sí ilé ọ̀dọ̀ tiẹ̀ ní ó mọ nǹkan tó ṣẹlẹ̀ jẹ́ kí n lọ drop ẹ sí ilé ọ̀dọ̀ ẹ and let me get my car key just stay like that o because I don't allow visitors in my apartment stay like that. Ti wí àbí wọn ṣùgbọ́n wá ní tí wàá rìn bá ìtòrí Ọlọ́run. Owó Yorùbá kan ló sọ wípé ẹni tá a bá rí a kì í bínú sí. Tó débi báyìí sí ó bẹ̀rẹ̀ sí ní pariwo ó bẹ̀rẹ̀ sí ní sọ pé ọkọ ẹ̀ ń chìtò ó gbóbìnrin ó ṣe kíní kò ó gbó nǹkan tó ń sọ tó ń rò lọ́kọ ẹ̀ bá lọ jẹ́ pé imagination ni lásán ni pé ọkọ ò ṣe gbó nǹkan tó ń sọ kí ló máa ṣe so just calm yourself down ní sùúrù wọ́n ní sùúrù o. Owó tó rẹra jẹ́ kí sọkùnrin kan fẹ́ ẹni tí mo mọ̀ lọ́sàn-án òní Nathan tí mi ò tún gbọ́dọ̀ gbiná wojú ẹ̀ lóru. I said my husband is up to something. Èèyàn ṣáàkì nígi lóko kó má mèso ẹ̀. Èmi àṣà ni kò calm down. Kò ní sùúrù kò calm down. And again, informant tó fi ṣọ́ọ̀kù ẹ̀ tó ní kó máa bá ẹ̀ ṣọ́ kiri bóyá ó jáde àbí ó wọlé. Ṣé wọ́n ì tí rí nǹkan kan sọ ni? Ilẹ̀ ló ń ṣú lọ yìí kò tiẹ̀ pé kó sọ wípé ó dáa ó jáde àbí kò jáde àbó gbóbìnrin àbí kò gbó. Ibó tẹ̀ jẹ́ kó ti rí nǹkan sọ. Ọ̀njàyé náà bí ẹni jẹ́ṣu Syria cheetah da bidididada àtòrí láyé tó bá fi síwájú wọ́n tún wà àbífẹ́ àṣeníkà ló bá kó tọ́wọ́ lórí ọ̀la àṣeníkà ṣòwò bódìtọ́ ẹ o ìta mo tẹnu mọ́ yóò máa lọ́ máa la ìgbọràn. Syria, cheetah. Mo wí, oh. Syria, cheetah. Syria, cheetah. Syria, cheetah. Ramalao. Syria. Òun náà ló pè. Hello, Mr. Jibola. Hello, madam. How far? Okay. Ẹ ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ yín. Ṣebí same account yẹn náà ni. All right. Ẹ máa rọ́wọ́ mi láìpẹ́. Thank you. Kí náà sọ pé ṣe. Ṣorí kan tí mò ń sọ. Mo sọ fún ẹ mo ní Nathan, ó ní nǹkan tí Nathan, ó ní nǹkan tó hide. Kí ni? Okay. Èèyàn tí mo ní kó máa bá mi ṣọ́ Nathan ló pè mí tán sí. Ó jẹ́ kó yé mi pé Nathan ò kúrò nílé látẹ̀kọ́. Ṣótán. Ó dẹ̀ ti ń pariwo tí ń sọ. Òun kọ́ ni ò kúrò nílé yìí. Okay. Ó ní láìpẹ́ yìí sí ó ló drive out nínú compound wa pẹ̀lú obìnrin nínú mọ́tò ẹ̀ pẹ̀lú ọmọ kékeré kan. So Nathan ti níyàwó síta. So family tí Nathan ní síta ló fẹ́ gbé wọnúlé ló ṣe ní pé ó dé máa calm down. O kò rí ìyànnú mọ́tò ń sọ tí ń sọ pé ó ní family. Okay, níbo ló ti rí ọmọ àti obìnrin tó gbé wọnúlé wa? Níbo ni Nathan ti rí? Ṣé bí Abuja ló sọ fún mi pé òun lọ? Wo, má worry. Sori òkú méjì máa bá Ọlọ́run nílé. Ó ti ní kú òun náà ní kú àbí ọ̀rọ̀ wo ló ń sọ? Babe, ìwọ má worry. Bá mi bójú tó kórè dé mò ń bọ̀. So ẹni àwí fún ọba tí ó gbọ́ ẹni àwí fún ọba tí ó gbà Michael dẹ̀ wọ́ mi tó bọ̀ mi ò gbọ́ ó ní kí n jáwọ́ lápọ̀n tí ó yọ
pé kí n lọ gbómi làkàná. Mo ní pé nonsense ló ń sọ pé kò mọ̀ nǹkan tó ń sọ. Kí mo fẹ́ ṣe báyìí? Òkú ọmọ ẹ̀ ló wà lókè yẹn. Ló wà ní bedroom mi lókè. Ẹ jọ̀ọ́, kí ni mo fẹ́ ṣe? Ṣàkóbá kọ́ lélẹ́yìí. Bẹ́ẹ̀ mi ò dẹ̀ lọ́wọ́ nínú ikú ọmọ yìí o, mi ò lọ́wọ́ bẹ́ẹ̀ o. Mi ò mọ̀ kankan nípa ikú ọmọ yìí o. Nathan! Nathan! What? Tani yẹn? Open this door. Nathan, ṣílẹ̀kùn yẹn. Mi ò bá ẹ ṣeré o, Nathan. Open this door. Open this door. Mo rò pọ̀ sọ pé o lọ sí ìlú yìí ni náà. Ọ̀nà olúwa. Ṣílẹ̀kùn yẹn mi ò bá ẹ ṣeré o. Nathan, mi ò bá ẹ ṣeré o. Ṣílẹ̀kùn yìí mo ń sọ fún ẹ bẹ́ẹ̀ yẹn. Ṣílẹ̀kùn yìí fún mi. Nathan! Yes? I'm coming. I am not even joking right now. Nathan, open this door. Open this door. Tó bá fẹ́ wàhálà. Nathan! Hey, okay. Nathan! Mi ò rántí tíkẹ́ẹ̀tì. Hey. Okay. Yes, Nathan! Bàbá ti ń bọ̀ náà. Ó ń try mi, bàbá yóò ń try mi o. Ó ń try mi o. Hey! Kúrò lọ́nà jẹ́ kí kọjá. Kúrò lọ́nà jẹ́ kí kọjá. Ṣó fẹ́ ṣílẹ̀kùn fún mi tẹ́lẹ̀? Mo wà lókè, mo busy, mo ń ṣe nǹkan lókè ni, so that's why it took me so long to come and open the door. So mo dẹ̀ ti ṣílẹ̀kùn náà nìyẹn. Nathan, ṣé bó sọ fún mi wípé òun lọ sí Abuja? Ṣé Abuja ẹ rèé? Nathan, ṣé Abuja tó sọ fún mi pé òun lọ rèé? Yes, mo lọ sí Abuja now, so I was getting ready. Mo wà nù bathroom, so mo wà ní ibi shower, mo shower, so mo wá dress up. Mo wá dress up. Mo tún wá shower, mo wá gbọ́ pé mo wá pè mí pé kí wá kọlẹ̀kùn, mo wá ṣílẹ̀kùn, mo wá tún so mo ṣáà ti ṣílẹ̀kùn. Why don't you shut up? Sorry, èmi ò tiẹ̀ lẹ́ni tí láti bá ẹ sọ. Olórí burúkú tó gbé wá sílé dà. Níbo ló gbé sí? Yes, olórí burúkú máa ṣàǹfààní tí ó ní dá fún obìnrin tó gbé wá sílé ibo ló gbé sí. Kò sí anybody nínú ilé. Èmi nìkan mo wà nínú ilé now. Nobody is in the house. Yes, there is nobody in the house. I'm the only one in the house. Kúrò lọ́nà jẹ́ kí n kọjá. Nathan, I'm the only one. Nathan, má try me. Nathan, ọmọ mi, ọmọ Tinubu ń bí mi. Nathan, má try me. Naomi, ọmọ kan ṣe kitchen. Ibi kí ni sink mo fi pé ó ti fẹ́ máa rìn, ó fẹ́ máa leak. So mo wá bá kí ni àti káàtì ẹ̀ lọ́wọ́. Ìwà títa ni. Ṣọ́sọ́ fún mi pé wà á lé ni, kí ló kọ̀ mí? Ìwà títa ni. Kúrò lọ́nà jẹ́ kí n kọjá. Wo. Kò síyàn lé. Kò síyàn lé àbí. Kò síyàn bẹ́ẹ̀, kò síyàn lé. Nathan, lókè, kò síyàn ní yàrá. Nathan, olùkọ́ni mi ti ń gbóná. Sórí tí n bá lọ tó bá ti bí yàrá ya ìdá. Stop me. Tó bá ti bí yàrá ya ìdá, ìwọ stop me. Nathan, ó wá wà náà. Nathan, ó wá wà náà. Hey. Wọ́. Olórí burúkú tó gbé sílé yẹn. Táyé ọ̀rọ̀ àti oníbàjẹ́ lẹ́yìn. Fi mí sí. Olórí burúkú tó gbé wá sí. Olórí burúkú tó gbé sínú lẹ́dà. Kọ́ni wọ́n ti pẹ̀lú wọn lọ́lọ́gbọ̀n burúkú tó gbé sínú lẹ́dà. Nathan, kí ló mọ iṣẹ́? Nathan. Mo Nathan, kí ló mọ dé iṣẹ́? Kí ni wàá pè ọ̀gá mi? Ta ló pè mí? Wọ́n ló pè mí not this time, jàre. Ló pè mí. Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tẹ́lẹ̀ pè mí náà? Hello? Hello, sir. Hello, kí ló ṣẹlẹ̀, jàre? Mo fẹ́ sọ nǹkan fún yín ni. Ọ̀gá, wàhálà ti wà. Wàhálà kí ló wà? Wàhálà kí ló fẹ́ wà tó fẹ́ jẹ́ ilé tó ti ṣẹlẹ̀ lọ? Wàhálà wo ló wà, jàre? Mo fẹ́ sọ. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọ̀gá, ó dàbí pé mo ti lóyún. Ó dà kúrẹ́ ọ̀pẹ. Kó lórí fóònù fún mi, jàre. Àbí kí ni gbogbo ẹlẹ́?
ó mà ti kọ̀ tiẹ̀. Mo ṣe ẹ̀sìn. Ni mo sọ, mo ṣe fẹ́ fún. Mo ṣe fẹ́ fún báyìí tó. Please don't kill me. Jatto, Jatto, Nathan, please. Jatto, no ma pa mi, Jatto. Ma pa mi, Jatto. Nathan. Nathan, ó ní ayé. Mo ṣe ṣẹlẹ̀ gan-an. Ọlọ́run nìkan ló yẹ mí kọ́. Nathan, ọmọ níbọ̀ wá. Kí ló mú wá? Kí ló mú ìwà ṣe ń bí Nathan? Kí ló ṣọmọ lọ́mọ? Èmi kọ́ mi tí ẹ mọ̀ bó ti ṣe ṣẹlẹ̀ gan-an, èmi kọ́ ni mo pa mi mọ̀ bó ṣe ṣẹlẹ̀. Ìwọ kọ́ ló pa. Nathan. Ṣé torí rubbish tó fẹ́ ṣe lélẹ̀ ló ṣe sọ pé o nílé tẹ̀lé mi travel mọ́, Nathan? Kò sọ̀rọ̀ lẹ́nu mi mọ́, ṣáà dáríjì mi. Jọ dáríjì mi, pa mí sílẹ̀, má pa mí síta jọ. Mo lọ Nathan, ọmọ kékeré yìí, ọmọ tó lè bí. Kí ló Nathan? Mi tiẹ̀ ti ṣe kankan pẹ̀lú ẹ̀mí ò tẹ̀ wò, èmi kọ́ ni mo pa. Jọ. Nígbà tó ń bẹ̀ mí sí, ṣé mi ni mo bá ẹ pa ọmọ lọ́mọ ni? Mi ṣàpàyàn, mi pa. Ó ṣàpàyàn. Mi pa, àwọn parent ẹ̀gàn wọ́n ti wá. Wọ́n ti wá síbi lọ́sọ̀ yìí, wọ́n ti gbé ọlọ́pàá, wọ́n ti wá ṣe investigation. Èmi kọ́. Lọ́wọ́ ìṣe débi, báwo lọ́wọ́ ìṣe débi nítorí ọ̀dọ́? Sí, ọ̀nà ni ṣe kò sọ fún mi, jọ. Ẹgbà tó ń bẹ̀ mí sí, ṣé mi ni mo bá ẹ pa ọmọ ni? Ó lè ń bẹ̀ mí, kí ló fẹ́ kí n ṣe sí? Kí ló fẹ́ kí n ṣe sí ọmọ lọ́mọ ọmọdé bọ̀ wọ́? Kí ló fẹ́ kí n ṣe, Nathan? Babe, we ti check everywhere. Everywhere it is silent. Kò sí anybody in town. So àti lè lọ kò sẹ́ni tó máa rẹwà. Yes. Ọmọ yẹn dà. Ló bí wá. Ó ṣùgbọ́n kò sẹ́ni. Nathan, trust me, kò sí anybody in town. Ṣé bí táwọn ti ń bọ̀? Ṣé kíákíá lọ bó kò mọ̀ yẹn ká tètè lọ drop ẹ̀ ká lọ. Báwo lójú ẹ ṣe báyìí náà? Jẹ́ ká ṣe kíákíá. Be fast about it now, Nathan. Apààyàn tí wàá mú lélẹ̀. Bẹ́ẹ̀ni, ṣẹ́rí bẹ́ẹ̀ ṣé ìwò yìí, òkú ọmọ kan wà lọ́wọ́ ẹ̀ tó fẹ́ lọ jù dá. Yes, òkú ọmọ tó wà tó gbé sínú kíṣìn yẹn gbé jáde. Madam, ṣé ẹ ṣúọ̀ pẹ̀lú information tẹ fún wa? Ẹ tún béèrè lọ́wọ́ mi pé ṣé information tí mo fi ṣe òótọ́ rọ̀ ni. Apààyàn tí wàá mú lélẹ̀, òkú ọmọ tó gbé wọlé, ó yá gbé jáde tó fẹ́ lọ sọnù, gbé jáde. Bẹ́ẹ̀ ló kó jáde. Ẹwẹ́ mú dáadáa wá pààyàn. Kí ni? Ṣòro pé mi fẹ́ bá ẹ involve nínú mẹ́sìn. Kí ni? Aláyé wo ni kò ṣe? Mo ní wà mú ẹ máa rí sí i. Pààyàn ṣe. Kí ni? Èwo ló ń wò mí? Ṣé mi ò sọ fẹ́ kí ló ń wò mí fún? Ṣé mi ò sọ fún ẹ ni? Mi ò sọ fẹ́ kó stop gbogbo ìwà ṣìnà ẹ̀. Ṣé o rò pé mi máa bá involve nínú ó fẹ́ kí n tẹ̀lé ẹ máa lọ sẹ́wọ̀n àbí ó fẹ́ kó bá mi? Ṣé mi ni mo bá ẹ pàdé wo ló ń wò mí? Eléyìí tó ń wò mí yìí, ọlọ́pàá ẹ ṣiṣẹ́ yín náà. Kí ló ń wò mí fún?
Mi ò sọ fún ẹni. Mi ò sọ fún ẹni. Deborah, Deborah, kí ló ṣe? Bá mi sọ̀rọ̀ kíni? Kí ló ṣẹlẹ̀ sọ̀rọ̀? Màá jẹ́wọ́. Jẹ́wọ́ fún kíni? Jẹ́wọ́. Ó dà mò ń gbọ́. Mo ń gbọ́ ni mo ń gbọ́. Kí ló ṣe? Inú yẹn. Mi lè dé ẹgbẹ́ Deborah. Jókòó sókè. Kí ló ṣe? Sọ fún yín pé ọ̀gá mi ń bìṣẹ́. Mo fẹ́ fẹ́ mi ní. Mi mọ̀ pé ọkọ mi ni mo wá lóyún. Wọ́n sọ pé kò sọ̀rọ̀ oyún bí agreement. Ayé mi. Dìde sókè náà. Ẹ bá mi wo. Orogún Deborah ṣe mo ní mi ò lè dóyún ẹ̀tọ́. Ṣé mo ní mi ò lè gbé? Mo kú. Deborah. Mo kú. Ẹlẹ́gàá mi. Deborah. Deborah, so much. Ṣé ló ń ṣe mí bí pé kẹ̀tẹ̀ má travel out mọ́ kẹ̀kọ́ ṣáà wà nígbà kẹ́ má lọ sí America mọ́, but it's for good. Èmi náà wà ní ìṣẹ́. Wọ́n náà mọ̀ pé after everything tó ti ṣẹlẹ̀, tí àwọn family ti rí dẹ̀ ti sọ pé àwọn wá justice fún ikú ọmọ wọn. Nathan Delele ó ti wà níbi tó ń wà báyìí. So èmi rò pé kò sí kan tí mò ń dúró ṣe ní country ìjàre kí mọ́mọ́ mi kí máa lọ. Ṣùgbọ́n tí bá ṣì wà bí ń sin gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn kò ní fẹ́ kúrò lórí mi, kò ní kúrò lọ́kàn mi. So kọ́ tí mo ṣe rò pé jẹ́ kí n máa bá tèmi lọ nìyẹn. Ó tiẹ̀ better for a change, like just leave the country and just go there, relax. Shey you get? To strategize, better. I wish you well. Thank you, baby. You'll start new life. Oh, better. So how far are you? Èmi ti wáyọ̀ sílé yẹ ọ́, so mo ti ta. Kò sí time, kò sí kò tó fẹ́ máa dúró mo ti ta. Kò tiẹ̀ better dànù, kò tiẹ̀ ta dànù. Kò má tiẹ̀ rántí ẹ̀yìn ìgbòrí ọkọ ẹ̀ tó wà lẹ́wọ̀n. Ìyẹn better. Mi ò rántí o, but kí n tó travel, mo ṣì máa dọ́dọ̀ Nathan. Ǹjọ́ fún kíni? Kí ló fẹ́ lọ ṣe lọ́dọ̀? Kí ló sọ wá? Ṣé kì í ṣe pé o ti fẹ́ bẹ̀rẹ̀? Kò wá débẹ̀ kó lọ sọ fún mi pé ìwọ love o fẹ́ yẹ kúrò bí tó wà o kíní kan kiri. Ṣé kì í ṣe pé nǹkan tó fẹ́ ṣe nìyẹn? No, má worry, but mo need láti rí Nathan kí n tó lọ. Wo ibi tó ń lọ yìí tó bá ṣe wọnú plane báyìí kẹ́ tó bọ́lẹ̀ kó pè mí. Tẹ́ bá ti ń bọ́lẹ̀ báyìí kó pè mí. Tó bá débi tẹ́ ń lọ kó in fact ìwọ tẹ̀ má worry, ìwọ má pè mí fúnra mi, màá má pè é fúnra mi. Mo trust ẹ̀ náà, mo kò máa miss ní gist yẹn. Ìwọ mo mọ̀ pé máa fẹ́ fi fídíò kọ̀ ṣe mí léṣe. Do you see yourself now? Ṣorí ibi tó bá ọ̀rọ̀ ayé ẹ dé. Òun ṣẹ́ni tó yẹ kán máa pè ní ọkùnrin o. In fact, òun ṣẹ́ni tó yẹ kán máa fi tọrọ fún ọkùnrin. Àwa tá jọkùnrin gan fi ń bà wá lójú jẹ́. So gbogbo owó, ipò, ọlá tó ń lò nígboro tó fi ń ṣe fàájì, tó fi ń ṣe yìí, tó fi ń ṣe tọ̀hún. Àwa la wà ń bẹ̀, àwa la lè ṣe báyìí, àwa ṣe tọ̀hún. So it's not your own, it's belong to your wife. So tó wá jẹ́ kó ní fọkànbalẹ̀. Tó bá yẹ pé lóòótọ́ ni wọ́n ń tún ayé wa, kò yẹ kó lọ́run tẹ̀ fún bí èèyàn rárá, bí ẹranko ló yẹ kán dá ẹ. Madam, do you have anything to ask him? Oh, èmi kẹ̀. Èmi ò mọ anything tí mo fẹ́ bá sọ. Oh, divorce paper rẹ̀, yeah, gbà. O ò dẹ̀ gbà lọ́wọ́ mi. O dẹ̀ ń wò mí, gbà náà. Ṣé lè rò pé mo bá ń ṣe rí? Ní kíni? Wo sórí gbogbo yẹn ò jẹ́ mímọ́, gbogbo ìtò máa ń ṣe yẹn kò jẹ́ mímọ́ at all. Èmi ò ṣe loving you mọ́. Èmi ò ráyè fẹ́ mọ́, kò jẹ́ mi ṣe ti gbọ́.
Mr. Fineboy Faworaja ní ìrànù. Mr. Man, ṣé o ti gbọ́ báyìí? Ó já sí pé o ti gùn gíré kọjá ewé. Officer. Yes, sir. Take him back to the cell. Yes, sir. Kenny, jọ̀ọ́ máa kórè burúkú ẹ̀ lè wo ló ń wò mí fún. Please. Hey, Frayo. No surprise here. Like I'm still shocked. Oh my, why you better? Frayo. Àbí wọ́n kọ́ lélẹ̀. Èmi ló ní. Tell you, Frayo. Ó mọ̀ pé mi ò believe kó lè padà wá bá mi ṣá. Why not? Mo ti sọ fún láti lè pé ìwọlẹ̀ tọkùnrin mú. You now look so good, like ó ṣò pé owó ti wà lọ́wọ́ ẹ̀ gan, see your skin, owó ṣe ń glow. Tí ẹ wojú ẹ̀dẹ̀ gan lásán. Ó ṣò pé owó ti wà lọ́wọ́ mi. Ọlọ́run ti já mi lọ. It's obvious. Ọlọ́run ti já mi lọ. At least, ó rà bí. Okay, let me put it in this way. Yẹn sọ pé Ọlọ́run dìídì gba Ghana fún mi. Bí àlá ni bọ̀ today, thank God. Ọ̀gá. You're not bad. Ṣé mọ́tò ẹ̀ nìyẹn? Pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run. Ìwọ ló ní mọ́tò yẹn náà. Frayo. Ó dógún kó ṣe pé mo rò ẹ́ pin òun, mi ò rò ẹ́ pin láti ilẹ̀ náà. Àmọ́ mọ̀ bọ́dọ̀ ṣe ń ṣiṣẹ́ ọ̀nà ara ní. Ó ná máa kó mi pé. Tọ́lọ́ bá ti rò mí pé. Tèmi náà dẹ̀ tẹ̀ pa mọ́ṣẹ́. Ṣáà kò gbé mi kò máa gbé mi jáde kó máa ṣe mí bó ṣe wọ̀n ẹ̀. I'm all yours now. Lẹ́nu, wàá mọ̀ pọ́lọ́ ìṣọ́ ọmọ Nàìjíríà. Frayo. Ibo ló fẹ́ mi? Àfìgbà tí mo di àádọ́rùn mo tọ́po. Àbí ẹni tí wọ́n bá pa lọ́wọ́ ẹ̀ òun ló fà á tú. Ẹni tó bá kúkú èèyàn mọ́ lọ́dọ̀ òun ló pa á. Kí wá lè rí àbẹ̀rẹ̀ ni? Gbogbo mo lè gòkè mo lè sọ. Èrè dàbá ẹ̀. Naomi ìyàwó mi. Dáríjì mi. Torí àbámọ̀ báyìí ní gbẹ̀yìn ọ̀rọ̀. Ọmọ parun ni kò ní ṣaláì má roko parun. Wọ́n bá mi sọ tí mi ń dán. Ṣọkọ ní níwájú achievement ni. Gbogbo nǹkan tó fi fún mi latitude lélẹ̀. Gbogbo nǹkan tó máa ń dá mi lóhùn ní pẹ̀rẹ̀. Skin black and shine. Má ní ẹ̀ ń deceive ẹ ni, má ní ẹ̀ ò love ẹ. Jẹ́ kájọ máa ṣeré tí wọ́n máa fi rọ́kọ tó fẹ́ fẹ́. Ọmọ mi kọ́. Mi ì lè gbà kí ìrà kó rìn. Mi ì lè gbà kí anybody gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́. Ẹni tó bá fẹ́ gbà ẹ̀ mọ́ mi lọ́wọ́ á jẹ́ pé ó ṣetán láti pa mí nìyẹn. Sórí máa gbọ́ ọmọ tó ń pariwo pé ó fẹ́ yìí ó lè dẹ́rù ọmọ ìgbé. Táyé. Táwọn Bàlíngà ni. Kọ́sọ́mọ̀ sọ́dún ìlànà. Ṣé kọ́sọ́mọ̀ lélẹ̀? Tọ́ọ̀ mú jùgò kan rí láyé rẹ̀. Pèmí síre ojú òfò, ojú òdùn. Ta ló máa rí rẹ̀ tá a sọ pé òun ò rọ́mọ? Ẹni tó bá nífẹ̀ẹ́ èèyàn ò lè ṣe ju nǹkan tọ́mọ yẹn sọ pé òun ti ṣe lọ. Béèyàn ò bá rí ni bá la máa dàbí ọ̀lẹ ni. Yeah, fine, you are enterprising, but shop ẹ̀ ló dàbí kúbíkù yìí. Tí mo bá lówó lè ní, máa lówó lọ́la. Obìnrin ò fowó ọ̀la. Owó ìní ni wọ́n fẹ́. Mi ò mọ bí àárín ẹ̀. He didn't told me. I didn't find out. Ṣé wọ́n ṣe pé àkójọ fún wọn? Àti wọ́ àti máàlù tó mú picture ẹ̀ wá yìí mi ò ní interest nínú ẹ̀yin méjèèjì. Ó ti di ex mi nìyẹn. Bygone is bygone. Èmi kọ́ ló ti mọ̀ wá ara lé ẹ̀. Tó bá ti sọ pé ó fẹ́ gbé ẹ̀ kúrò níbẹ̀, insist that you no follow them, okay? Ẹ sọ pé òkú ni mo wá gbé. Òkú bíi ti báwo? Ọkọ mi ò ń ṣòkú àlàyé ni, kò kú o. Nílà tí bàbá kọ́ra. Nílà tí bàbá kọ́ra. Ìṣàlù ayé, ìṣàlù ayé, Olúwa ayé, Olúwa ayé, Olúwa ayé, ayé mojúbà o. Ìṣàlù ayé, ayé mojúbà o. Ayé mọ̀nà mi o.
babaláwo ni àbò ní ṣe adájọ́ ni àbò ní òòṣà ẹrú ni àbọ̀ ta ló gbógun bóyá tó pa àbúrò ta ni. àwọn tí mò ń perí àwọn àgbàlagbà mọ̀ ní àwọn àjẹ́. jẹ́ kí ìfàsẹ́yìn kankan kó dé bá ilé-iṣẹ́ yìí. Idris kọ́ni. Idris! O lè get me through internet wá fẹ́ rí mi. Ẹ̀kọ́lé ọkọ ṣe pàtàkì fún bẹ̀rẹ̀ ilé ayé yìí o. Kí ló wà intentional? Idris, tell me! I did not take advantage of you, Idera. I didn't! This is beautiful. Orimini, Idris. Idris, meet your husband officially. Tó bá tẹ̀ wá jẹ́ pé orí mi kẹ́ bí ìyàwó ẹ̀ kò sí wàhálà. Iṣẹ́ ọmọ ẹ ni mo jẹ́ náà. Ìyàwó tí ó kàn wà responsible, ó kàn mọ́mọ́ tó bá ti wà irresponsible ni. Kí ni ẹ? Ṣé ẹ jáde wá wo ìyàwó ọ̀bùn? What is his problem? Kí ló ṣẹlẹ̀? Kí ló wà ní tó yẹn? As long as tí o bá ti gbé obìnrin wá ká mi mọ́nú ilé tó túmọ̀ sí wípé ó ti respect mi nìyẹn. Mama Fusha. Fusha, where are you coming from? This is my house. And I'm also your wife. This is domestic violence for crying out loud. Because ìgbà tẹ́ ń bọ̀ nílé ọkọ àdúrà pé ilé ọkọ àgbè yín lọ ṣe fún yín náà. Ṣé wọn like ìdùnnú ayé ẹ ni? Kí ni problem ẹ? Don't you like peace at all? Ìyá ẹ jẹ gúdúgúdú lójú ìbàjá. Fún iṣẹ́ ọmọ Ajíbíkẹ́ o. There is a river caution. If you don't caution yourself, Yajani Kaloga, Syria cheetah. Ẹlẹ́rùgbẹ́rù rẹ̀ Olúwa, ẹlẹ́rùgbẹ́rù rẹ̀ òwe, ó bá pẹ́ kú wá dájẹ́ ni o, ó ti pẹ́jà ó lé dáhùn rẹ̀.